Sidika kirika, sidika kirika, ọmọ ògbọ́n ẹni òkú kí ló ń pọmọ́ tí ògbọ́n òwà sidika kirika. Ẹni sùn ká tó play ìfẹ́ ta tẹ́tẹ́ lónìí àmọ́ bí màá play lónìí bí màá play tẹ́tẹ́ ó ti yẹn báyìí 200 ní play èmi ní sì jẹ sẹ́ẹ̀gbà. jẹ ìwọ rí ẹni kó máa kọ́kọ́ sọ fún yẹn nígbà bá fẹ́ gbá tẹ́tẹ́ pé o gbọ́dọ̀ jẹ. ní jẹ kújẹ kọ́ rí o kó jẹun wú yẹ kújẹ nǹkan. kí nìyẹn kí lọ sọ mo ní wọn fèdè rẹ ìbá mi sọ̀rọ̀ sọ̀kọ̀rọ̀. kó bá fẹ́ ṣe kinní kan kò ti sẹ́ olóhùn kó ọ̀gá lè pẹ́ jáde. yóò fò sí oníjẹ. Ìjẹ̀ṣà. And what is going on here? It's like Oh, Ìjẹ̀ṣà, you left the car on and you are here. Look at you. You left your duty post. Wọ́n fẹnu gate sílẹ̀. And you. Bami. Kí ló ń ṣe níbí? Even Sidi? What's going on here? It's me Atu. It's me I play. Tú ìwèrè ẹ̀hán. torí bá fọwọ́ sí fọ́ ojú rẹ̀ kan kó padé kó ṣe ni Allah straight ni ọ̀gá ìmọ̀dá ló ń jàre ajá ní kékeré tẹ́lí bíẹ̀ òun ló sọ pé ọ̀fun gbẹ òun mo dẹ̀ gbọ́ mo sì gbọ́ mo wá fún lómi ní mọ̀ nǹkan kí gbogbo yẹn jọ ń sọ ṣùgbọ́n èmi mo wá sa ajá ìwò ajá fẹ́ mi ajá ìhàn ajá ọ̀gá mo rò ara fẹ́ sán pawọ́. aṣọ wa sàn pa fún ọ. Ọ̀gá. Yes. Obo kiho ilai. Food, oúnjẹ, mo gbé kò láàárọ̀. Ise belle food no. Ko rí burúkú ẹ kò sí ẹ dànù. Ise mi gbé take away. Mi bu oúnjẹ. Ẹni tí sọ ní pé olórí Ìjẹ̀ṣà wọ́n kẹ́ yọ pé gbìnà ni wọ́n fẹ́ fò ní wípé olóúnjẹ tó ń bù fún òun tó kọ́ mọ́ pákí take away lọ síbi iṣẹ́ yín òun mọ̀ jẹun ló bá ti ń drive. Ìjẹ̀ṣà, look at you. O dẹ̀ fi mọ́tò lẹ̀ tí mo dúró dẹ̀ ká jáde. Anyway, I'm giving you a green card. Yeah, oro. And you know what that means. Mo mọ̀ o. Now, gbogbo yín kẹ́ padà sẹ́nu duty post yín. Let's go. Yes, okay. Sorry, n bá fi lè wọ yellow tàbí red. Tin ta nínú ilé ko kure ko ka bá fi lè sack mi ko bá mi. ọ̀rẹ́ mi. We ko olosi. Ba mama no fi we Johnson ma si geti alágbádá òfò eno ke le sa wuka o je un bu ni je olórí ìbú olúbó sọrí táwọn sọ èdè tó lódùmarè ọ̀gbọ́ èdè wọn lè jọ ọlọ́run èdè tá lè fi gba písà èdè kòǹgíṣẹ́gẹ́ èdè wà hàn ara àdájọ́ ìmáka ẹ̀yìn kúkú níṣẹ́ lónìí ibi ìrìn wà bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ yín tọ́kẹ́ wá pè tọ́kẹ́. Bá mi gbẹ́rù mi ò bàbá bá mi gbẹ́rù mi dórí mọ̀ ṣe bá mi gbé bùkà. rárá o kìí ṣe bẹ́ẹ̀ o mọ̀ ṣe bá mi gbé dákun bá mi gbé bùkátà mi Jésù ọba àyìnbó ọ̀dà. Bá mi wẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ àwọn mi fẹ́ mọ̀ lọ́wọ́. Bá mi gbẹ́rù mi ò bàbá bá mi gbẹ́rù mi dórí wọ́n ṣe bá mi dákun bá ń gbé bùkátà mi o Jésù ọba ayé. Ahọ́n rẹ̀ ń lò ní kí ẹ lọ́pọ̀ Ọlọ́run ẹ gbárù ó sí Ọlọ́run ẹ gbé bùkátà òfò ẹ bá wọ gbárù ẹ bá wọ gbé arú orí burúkú wọn wẹ̀ díkà arú òfò wọn wẹ̀ dí ẹ bá wọ gbé búwẹ̀ ètò Ọlọ́run ẹ gbégbèkúgbè àtọ ilẹ̀ nínú ilé ó kẹ́ mọ̀pù tó yẹ kẹ́ mọ̀pù tán wọ̀jókòó ìbí àwọn Ọlọ́run bá wọ gbárù arú orí burúkú ìhàn yọ ibi bá wọ gbé ká ẹ dáhùn ọ̀gá ohun tó jáde bẹ́yìn àtọ́símẹ́ntì. Dákun dúró kó gbé sí ọ̀rọ̀ rẹ̀ dákun ṣé ìwọ ni Ọlọ́run tí mò ń kọrin sí ni ṣé ìwọ ni Ọlọ́run tí mò ń kọrin sí tó ń sọ pé Ọlọ́run lè bá gbé bùkátà mi. Èmi kí pa Ọlọ́run. Ìwọ ni pa Ọlọ́run èmi náà rí bẹ́ẹ̀ olóòsì bọ́lá bá yọyàn fún pa yóò wá yan ìwọ tó ṣe pé ní èdè yín ọgbà fisa olóòsì ọmọ tó bá káàkiri eléyìí jẹ àbí ìsàlẹ̀ jọlọ́ọ̀fù ó torí yan bá ń gbódòdó kó torí àmàlà bá ń gbókùrọ̀ yóò rí bó ṣe rí olóòsì. Wọ́n ti ṣe tán
ó ṣe wúlẹ̀ bàǹsì ó wúlé wú jáde ó sarun pípọ́n jọ ó ṣe yín jíjẹra ó ṣe wo bówó kele ibo ó ṣe wo rogorogo wọ́n rí bó èrí àtòkèdè lè má dò mọ̀ bù ọ̀dọ́ ti ga wọ́n mọ́wọ́ ti kọ́kọ́ rínre wọ́n ti rínre àtúmọ̀wò sangi padà rà ó kúkú dùn mọ́ mi nínú bó èdè èmi kí ẹ ráyìn ẹnu lé wẹ̀rẹ̀. sọ gbọ́ mi sọ ọ ti gbàgbé pé mi ni president ọmọ ọ̀dọ̀ I'm the president of Maize. President of Maize lilenge lilu ngili just how fon etira Libanon ibeku eti a jẹ president of Maize. Bí n bá rí kún ó lé wọ́n lé ọ ni bẹ́ẹ̀ ni mo sọ. Yakọ. Ọ̀gá tí mo bá ṣe tẹ́lẹ̀ gbogbo ọmọ sí torí ni mo lé dàrún. Yakọ. Ọya jakọ. Yakọ. Ìfúdù rẹ̀ wọ́n mọ̀ orí bó ṣe rí olóṣì. Ìfimọ́ bùgún olójú olóṣì. Ó dá lójú pé òun ló dọ̀tí ilẹ̀ tó ní wá nù ìsìnrìnù bí bọ́ọ̀gù ó ṣe dé bá nù. Orí ibú ọwọ́ awú tó lòun kí Ọlọ́run wọ́n lọ́wọ́ wá yan pírè yọ́wọ́ ìwọ tó sọ pé ọ̀dà sọ́ọ̀tì yan ọ̀dà èjì olóṣì tó yẹ kí wọ́n mú rúrọ̀ fọmọdọ̀ bí bá ṣe pé àwọn èèyàn gan side abuse. Hello, house. Hello, Ogas. Ogas. Can you imagine? How many times ni mo ti sọ fún yín pé kẹ́ má máa pè mí lọ́gà? My name is Mr. Randy. Kí ni mo pè? Mr. Rally. Rally kọ ó ṣe PDP rà. Rally àní. Wọ́n sọ mọ́ mi lórí. Ẹgbẹ́nu lọ kí ni mo lọ ṣe sí níwájú àwọn ta ni. Mr. Rally. This is the reason I called this meeting. And that is what you people just display right now. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín. All I need in this house is peace of mind. Ẹ fi mí lọ́kàn balẹ̀. Kí ni mo sọ? Peace of mind. Peace of mind. Excuse me, sir. You peace. You see violence. Is me your violence? You violence. Yes, sir. Is me your violence? You violence. Me as me a violence. As me a not violence. Me a just love. Excuse me, sir. Permission you off my glass. Can you imagine? It's even the gods. Without your one eye, you still wear glasses. It's the gods from me. Sir. Kẹsí kó bóyá ẹ lè ní peace of mind. Àwọn bẹ́ẹ̀ bá ní peace of mind. Ẹ sọ fún àǹtí tó lè ra kí wọ́n mọ òkìsìn sóúnjẹ fún yín mọ́. Kẹsí kó bóyá nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ ìsúnmí lékeleke òru. Ìsúnmí ìpè wọ́n lájẹ òun ìpè wọ́n lájà mọ́. Ìsúnmí no balance. Sidi, show wa okay, Sha. What's that supposed to mean? Are you alright? Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Ma fún ẹ ní fọ̀tílátẹ́yìn, ta lélẹ̀. Okay. Ẹ jẹ́ sọ̀rọ̀. Ìsúnmí àǹtí tó lè ra ìsúnmí náà wọ kitchen wọn. Ìsúnmí kẹ́ mọ́ lọ́kùn kékeré. Tèmi ní pé ẹ má sọ mí dòkú ọ̀sán gangan. Ẹ má pa mí lọ́kàn. Ẹ fún wa ní ìfọ̀kànbalẹ̀. Ìfọ̀kànbalẹ̀ la bẹ̀ yín fún. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Ẹ lè má lọ. Ẹ ṣé. You all can go to. It's me peace of mind. It's me violence. Má tèmi kọjá rárá kó má sọ kojú ẹ̀ fọ́. It's me peace of mind. It's you violence. Baby. Ṣáṣì ọgbà sí. Okay, àbúrò. Ọ̀rọ̀ pípé yìí ti sún mi o. Kéèkàn ṣàṣìgbà lílé ìbáyọ̀ náà. Ti sún mi o. I know what to do. Better know me. I'm tired. What's the Sidi? Joe, Sidi, kí ni túmọ̀ gbogbo rubbish tó lọ sọ lójú ẹ̀gbọ́n mi lẹ́kan? I don't understand. I say no parọ́ fún ọ̀kan Ẹgbà mi, èmi. Àyúnà ìwísà. Àjẹni tí mo parọ́ wọn yẹn. Káyọ̀kẹ́ tó pa ẹ̀gbọ́n yín ni mo ṣe ní kí n sọ lójú wọn pé kọ́ má jẹ́ kẹ́ ẹ̀wọ́ kí sínú. Èmi Sidi o ti ń bá nǹkan bọ̀. Sidi o bá nǹkan bọ̀ nínú ilé yìí o. Ẹ bá pariwo ní ìsìn. Wọ́n sì gbogbo tí mo bá yín bò tẹ̀lé yìí sọ ní sí sọ fún gbogbo ara yìí. Wàá sọ fún gbogbo ara yìí. Tìró ìyá àgbà tó fi nǹkan àwọn mímọ́ tí mo sọ bẹ́ẹ̀ ṣe wà yìí. Olóṣó ni number 1.
Number 2, àjẹni yẹn wọ́n lu àwọn ọkùnrin káàkiri wọ́n mọ gbogbo rẹ̀ mọ̀ ẹ fẹ́ wá lu ẹ̀gbọ́n yín wọ́n mọ gbogbo rẹ̀. Ó mọ gbogbo ẹ̀ ó mọ gbogbo ẹ̀ Sídí tó bá jẹ́ kí n rí tiẹ̀ rò ọ̀run léyìí tó bá jẹ́ kí n rí tiẹ̀ rò wọ́n fẹ́ láì ní ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ pariwo káàsì yín yọ síta. Kémi ó pariwo kò sí wàhálà sórí nínú ilé mi àti àtijọ́ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà èmi paná ojú kan fi kan ríran kò sí wàhálà. Wọ́n ní sá. Ó bá gbé sí mi lórí. Get out! Come on! You are too dumb. Mo ní kó gbé sí mi lórí, ó dẹ̀ fẹ́ gbé sí mi lórí. Ìfẹ́ kọ̀rọ̀ sí. Shut up! Bí mo ṣe ń wo mi gan-an, Etutu, ó tiẹ̀ ti piss me off pẹ̀lú character tó portrait níbí nsìn. Just take it away, go away. Wọ́n bínú Mr. Rally. Nígbà tí ẹ bá bínú, ojú yín máa ń fa mi mọ́rọ̀ sí. Àmọ́ ní ìsìn your face is a breaker. Will you go? Ó bá yín lò ní. Shut up, me ìfẹ́ nonsense. Rubbish. How are you? Báwo ni? Kí ló ṣe ojú ẹ̀ ò look nice? Yeah, I'm fine. Ọmọ Sidi yẹn ló kàn to frustrate me again. Imagine, mo ní kó fún mi lómi. Ó gbede, mo ní kó gbé sí mi lórí. Mo náà dẹ̀ fẹ́ gbé sí mi lórí. Imagine. Ó máa gbé sí ẹ lórí. I've told you several times. Jẹ́ ká lé Sidi lọ. Let her go. That girl is a problem. In fact, àwọn ẹgbẹ́ máa pè ní violence. Ó lóun gist lover. I don't tell you. Jẹ́ ká lé Sidi lọ. You no go hear. Okay. Honey, you know what? Ìṣòro. Ṣùgbọ́n pé ọmọ burúkú náà máa ń lọ́jọ́ tiẹ̀. Okay. Ìṣòro. Sí wàhálà. Anyways, jẹ́ kí mi bá get omi yẹn. Since the frame moment. Better. All right, darling. Room temperature, please. All right, darling. Thank you, dear. Ti pẹ́ tó ti ṣe oníkú ẹ̀ mú sàṣẹ̀yìn gbogbo ilé kí ẹ gbọ́ ojú kúkú mu o tún wá òwe tún mọ́ mi ẹ̀ tún mú dà lùtù ẹ̀ tún domi pọ̀ gbogbo ilé kí ẹ gbọ́ wọ́n pariwo gbogbo ilé kí ẹ gbọ́ wọ́n ti fẹ́ gbé padà sí bẹ́ẹ̀ wọ́n pariwo. Wọ́rọ́ mẹ́rin wọ̀ o ti pẹ́ mi ti wó ẹ̀rọ mi kẹ́pẹ́ o ti ètò lákẹ̀ bá mi kò mú ọ̀rọ̀ ń pẹ́ ọ̀tá ẹ̀dá yìí oníkú ẹ̀ mú sàṣẹ̀yìn èmi ní gbogbo àrùn sọkọsọkọ ti gbé yìí láti gbogbo ẹ ti dátọ yìí. wo mẹ́lẹ̀ bí sẹ́ mo ti fẹ́ ká parí ìjà láti jọ tí mo bí ìsè. a ẹ̀ parí ìjà. mo fẹ́ ká parí mo gúnfẹ̀ ni. ok mo nù rẹ̀. ewu oṣù ẹ a ẹ̀ pín èjì. sọ̀rọ̀ ya wẹ̀. sórí ìrọ̀mọ̀ burú olórí ibú ni ọ̀rìn kí ló yẹ Mr. Ramson kí ni èèyàn kí ni èèyàn kí ló fà yàn fún ọ. Mr. Ramson. What's going on here? Kí ló ṣẹlẹ̀ níbí báyìí? What's happening? Èmi Sidi ìyẹ. Hello. Who dey sọ Yorùbá? Dandan ní English ni mo gbọ́ Yorùbá tó ń sọ gan kò yé wa. Ó yá ṣàlàyé fún mi Yorùbá jẹ́ gbọ́kàn tó ń sọ. Ó ṣe. Ó dà ok. ọ̀rọ̀ mi clear dùn ún lọ́jọ́ kan máa ń sìn. Mi ò bí ẹlẹ́jọ́ Sidi. Sidi mi bọ́ mo dúró bí mo wò Sidi ó rọra ṣe kẹ́pẹ́ ó lè ó mú kókè ó sì ó mú rámpé wọ́tà ó dà padà. ìdá padà mọ́ pàrọ̀ mọ́. Dà padà. Sidi, question tí mo fẹ́ béèrè yìí it's a yes or no bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé nǹkan tí bẹ́ẹ̀dẹ̀ mi ṣe sọ ṣé òótọ́ ni. náà ni mo fẹ́ sọ
Yes, it's a question of yes or no. Iná mo fẹ́. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Question tí mo bèrè lọ́wọ́ ẹnìyẹn báyìí. Iná ni mo fún mi l'evidence. Mo fún mi l'evidence. Dá mi lóhùn. Ṣé nǹkan tí mẹ́dẹ̀ẹ́bí ṣe sọ ṣé òótọ́ ni? Níwájú ilẹ̀ àtọ́lọ́run tí àgùrọ̀ pè jẹ́ ìrọ̀ ilẹ̀ tí ń wọ̀ sùn ni iwájú ẹlẹ́dàá nítorí mi. Nítọ́sẹ̀lẹ̀ ni pé mo á pé kí n mú omi inú fíìsì. Ó yẹ yín báyìí mo sì mo rí pé kò tutù mo wá mú kòkì tí ó tutù. Mo ní gbèsè ẹgbẹ́ ara wọn kí àwọn méjèèjì kún ó lè combination kún ó kó dùn. Sidi. Lẹ́dẹ̀ ìwọ ní sùúrù tiẹ̀. Owó tó sọ yìí mo mọ̀ pé irọ́ ló ń pa. Wọ́n ní sùúrù. Tó bá béèrè pé o fẹ́ mu nǹkan ní fridge, ta ló máa stop ẹ? Tó bá béèrè pé o fẹ́ mu nǹkan ní fridge, ta ló máa stop ẹ? Lóòótọ́ kò sẹ́ni tó lè sọ pé kí n mọ̀ mú kó kẹrin nìkan náà lè mọ̀ sọ bẹ́ẹ̀ pé mọ̀ kànra pé kó lóra ẹ̀ mọ̀ mú nǹkan ní ọ́fíìsì. Ẹ̀yin náà lè mọ̀ kànra bẹ́ẹ̀ lóòótọ́. Èmi kọ́ra mọ́ ẹ. It's the audacity for me. Lójú mi, nílé ọkọ mi ni mo ti kọ́ra mọ́ ẹ o. Ó dà pé o ti ṣiṣẹ́, o ti wà ókè, o ti wà relax. Rárá ògiri sí nǹkan tí mò ń sọ kọ́nù ni pé mẹ́dàbí sẹ̀lọ̀ náà fẹ́ mu kóòkì gangan. Wọ́n ló fẹ́ mu kóòkì gbá kóòkì rẹ̀. Èmi wọ́n bá tún wo bó lé mi ayélujára fún ẹ̀rọ ìwọ̀. Lójú mi nìyẹn o. Me wọ́n tẹ ní taransi igi red card. Ẹ mú kó. Me give me red card. Igi red card. Ẹ bọ́tà! Ẹ kó lẹ́nu kúrò bí báyìí sìn. Èmi ẹ̀ take the code. Mo ń sọ. Èmi in kitchen. Red card. And I told Randy, I'm tired of these people. Even that Sidi, àwọn tó kù tí ẹ ṣe gbọ́. That Sidi yẹn kò ní pa mí nílé. Ó máa lọ ní o. Ọ̀rẹ́ mi. Dígbọn. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ọjọ́ ló ń dùn. Ìyá àti dáta gbogbo iṣẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí. Àbí náà ọlá ẹ̀ àtọ́lá ọlọ́run náà. Bí a ti ń lè ṣe bá wa jáde mọ́. Ó wà láàárẹ̀. Kò rí bẹ́ẹ̀ o. Wo wọ́n ti fi nílẹ̀ yẹn gan kó ló bá mi gbà mí. Ó ti tó ọjọ́ mẹ́ta sí arákùnrin ọ̀rẹ́ mi tó ti disturb. Ó ló fẹ́ join ti máa kàn. Wọ́n lè jọ kó yé pé ó le ìbẹ̀ tún le torí pé ó ní àwọn tèmi náà bá ń wájú bọ́ mú mi wọ́n ti máa kàn ní ìbẹ̀rù ìdáṣe lẹ́yìn ilé ní fún ṣe pè lánàá pé bọ́ọ̀lù ọ̀dọ̀ ẹ̀ lónìí. Okay, you guys are welcome once again. What's the name? My name is Tony, sir. Tony, okay. My name is Mr. Randy. Yeah, yes. Òótọ́ lọ̀rẹ́ mi sọ. Team Icon is the best team. And ẹni tó bá darapọ̀ mọ́ wa kò ní ever regret. Láti darapọ̀ mọ́ wa ó le kò dẹ̀ tún le. Nǹkan tó lé ń bẹ̀ ni wípé if you can abide with the rules and regulations. Lẹ́yìn yẹn ìyókùn lẹ̀. Dr. Leso, torí pé mo ti ń láti speak pẹ̀lú Team Icon for a very long time. So mo láti explain for you. Mo náà kó màmí lọ́sẹ̀. So I'm very happy and I'm ready to follow every step, both the rules and regulations. Anyway, kò sí wàhálà ń gbà yẹn. Kí ni? Okay, that would be good. Kí ni wọ́n á fi ṣe yín lálejò báyìí? Wo bí báyìí lé mi náà anything bọ̀ kán sì fún wa lómi náà. Sidi! Mi bá pè lẹ́ẹ̀mẹ́ta. Sidi! Sidi! Mr. Lali mo ti ń wọ ọ̀gá mi. Ọ̀gá mi. Sidi, kí ló ń ṣe láti ẹ̀kan tí mo ń pẹ́ ṣó fẹ́ lóò gbọ́ ni? I'm sorry sirs. Hello, ẹ káàsán. Hello. Ọmọ ń kọ́ ìyàwó. Shut up. Àwọn ẹbí ń kọ́. Shut up. Mo ṣàrípa lálejò. Bẹ́ẹ̀ ni mo rí wọn. Bá mi sọ fún cook pé kó bá mi ṣoúnjẹ fáwọn ọ̀rẹ́ mi. Ẹ gbọ́ kílẹ̀ dé kílẹ̀ mú àmàlà ní ẹ̀bà àánú. Sidi, sọ fún cook kó bá mi prepare oúnjẹ fún wọn. But before then, bá mi fún wọn ní soft drinks. Soft drinks wo lẹ fẹ́? Juice ni fantasy. Sidi, ó dẹ̀ máa farabalẹ̀ níwájú àlejò ó tún gbé wa ẹ̀ jáde. Sorry. Ó yá, fún mi lómi láti inú dispenser ni o.
fáwọn ní soft drink. Bẹ́ẹ̀ kí mo fún yín cold waters. Dispensers. Ìbẹ̀rù kò ti fún yín. Yes sir. Ẹ kú jókòó. So how far down? Mo wà ó. Láàmì ó jáde wọn kò ní pẹ́ dé. Wọ́n ní sọ fún yín pé olórí ibú Ìjẹ̀ṣà ń bẹ nínú kíní tẹ̀sí ní kí n bomi nínú dispensers orí rẹ̀ ló jókòó sí. What? Ìjẹ̀ṣà wà lórí dispenser. Bẹ́ẹ̀ ni ó jókòó ni mo ní kó dìde pé mo fẹ́ bomi kò sílẹ̀kùn ní òwúṣe ìpamẹ́. Ìjẹ̀ṣà! Ìjẹ̀ṣà! Ọ̀gá mi ayẹyẹ adá ojú mi ti ìjọba ń gbèsè kòtò lọ́wọ́ ni. Ẹ̀yìn adá. Dojú tì. Kí ló ń ṣe lórí dispenser? How come? Jókòó lórí dispensers. Ó ti ń parọ́. Jókòó lórí dispensers tí mo ní kó dìde tó sọ kó o lè dìde lórí dispensers. Tí mo ní pé mo fẹ́ bomi bẹ́ẹ̀ tó ní pé kí n máa lọ. Ọ̀gá ayẹyẹ adá yìí sórí dispenser mo jókòó lé o. Orí kíní àwo funfun ni mo wà nù sálángà àwo funfun mo jókòó lé o. Ó ṣe mo fẹ́ bomi fọ́gà lórí àfún. Ó ṣe ló sí kíní. Wàá ṣe bomi fọ́gà nínú nǹkan kí mo mi ń ṣe gáàsì. Ó sọ ìníwí inú ibẹ̀ ní ti omi. Toilet ló wà. Toilet mo wà. Ó sì fẹ́ bomi fún yín, ó yí kí n dìde pé òun fẹ́ bomi fún yín. Tó fẹ́ poison mi ni. Báwo ni toilet ṣe papọ̀ mọ́ dispenser? Ẹ má dà mí lórí irú. Iná ni dispenser ti bí kíní méjì ń bẹ́ẹ̀ báyìí. Wú tó bá tó omi gbóná bẹ́ẹ̀ omi tútù bẹ́ẹ̀. Out! Oya, ẹ jáde. Out! Ọ̀rẹ́ kádàrádà ló gbà yìí o because eléyìí pa ẹ̀ náà so èmi tí mo sọ pé ìyàwó ẹni ta sí lẹ́nu aṣọ́mi tọ́ílẹ̀tì ló mú látijọ́ ẹ̀ rọ́bìṣì lélẹ́yìí o tó bá mọ̀ kó ètò mọ̀ ó yẹ kó ti lélẹ̀ dáhùn náà ọ̀dẹ̀ làwọn iṣẹ́ tó gbà sílẹ̀ náà àwọn lè máa pa ẹ̀. It's okay. I'm not worried. I know what to do. Don't worry. Ọmọ wa kan gidi ṣe sí ní òkú wọn bó. Let me call my wife. Let me call my wife. Màá lówó àìtètè lówó lọ́mọdé ò máa ní lágbà aláìlówó lọ́mọdé ò kì máa ń ṣọ̀lẹ o. Ọ̀lẹ ni ọkọ bá sọ̀lẹ ó yẹ kó lówó ń kékeré. Mo hustle kí n lè lówó o. Ọ̀sùn gbèrèwò ní ìwé ọ̀tọ̀ nìkan mo fẹ́ bọ́ sọjà rẹ sí. Jésà. Ó mọ nǹkan kó ṣẹlẹ̀. Ara bàbá rẹ ti kú. So mo wá like daddy ẹ̀ ń lé. Irọ́ bàbá rẹ èmi alára mi ti kún. Ó wá gbọ̀n bẹ́ẹ̀ sí pé o mọ̀ pé máa ń sọ pé sì bí wọ́n ṣe é ṣe kinní kan lódò kí làbẹ́làbẹ́ kí mọ̀mọ́ ìwọ ni làbẹ́làbẹ́ ẹnu ilé torí pé èsì béèyàn sì lè fẹ́ import and exporter nínú ilé kó jẹ́ pé èyí gbọ́dọ̀ rẹ kọjá so ní ọ̀rọ̀ kí mo fẹ́ ṣe mo gbọ́dọ̀ fi tó ọ létí èsì pé wà important náà bọ̀ entrance mi dọ̀wọ́ rẹ náà ni mo dẹ̀ fẹ́ ní glance entrance nǹkan mo fẹ́ kó ṣe fún mi pé yàrá mi ti kún mo ṣe sọ náà so mo fẹ́ import ọmọ wọlé ṣùgbọ́n bá ti wá gbé ọmọ nì wọlé kò kàn bá mi sílẹ̀kùn gáàkì kan tí ti padà gbàsímà kankan kan náà kó wá abẹ́ kó kàn sí fìrì kó dẹ̀ sí fara kí dẹ̀ wọlé kí dẹ̀ ṣe ó tán. Nǹkan sí fèrè kó dẹ̀ sí fara. Kí mi dẹ̀ wọlé pra. Kó dẹ̀ wọlé fra. Kí dẹ̀ tó wọlé gbòòsà. Kó dẹ̀ wọlé gbòòsà ó yín burú sà. Iṣẹ́ tèmi fi ọjọ́ àárọ̀ mi kọ́ ìwọ̀n fẹnu tẹ́mẹ́lẹ́wẹ̀ kíkọ̀ wọlé fèrè kó dẹ̀ sí fara kó dẹ̀ ó yẹ kó máa ráàpù ó mọ̀ orí ẹ ti yí ó yí sì ni wọn ò ṣe gate man kémi máa wa mọ́tò gbogbo yín lè yí ọwọ́ yín ẹ̀mí yín báyìí ọwọ́ mi ló wà ẹ ṣe rẹ̀ fi fìrì rẹ̀ fi fara rẹ̀ fi wo go straight to the point jàre. Ẹ ṣe torí pé mo wá nídìí ẹ̀pẹ̀ náà ló ṣe yọ ẹ kúrò lórúkọ mi kó sọ́ di o. Ìyá rere ni ọdún mélòó gan ló gbà lọ́wọ́ mi. Èyí ò mọ̀ nǹkan mi ìráyè sí ọkàn mo nídìí ẹ̀pù rẹ̀ sóko nǹkan kó bá ti fẹ́ náà máa bọ̀ sí. Mo lè dọ̀bálẹ̀ gan kó kí n dọ̀bálẹ̀ o. Actually nǹkan mo fẹ́ ṣe ni pé the next bóyá bíi few hours mo fẹ́ import ọmọ wọlé tó bá dẹ̀ tí kò kàn bá mi sílẹ̀kùn kí everybody mọ̀ dẹ̀ mọ́nu lé máa tún fi ṣe tán náà kó cover up fún mi kí n tún fi àfijáde wá sí ó tán o nǹkan mo fẹ́ kó rí kan. Ok, o fẹ́ import ọmọ láti Turkey. Àti àdúgbò kejì ní second street. Ok. Mo ti fẹ́ import wọlé. Kò sí wàhálà. Mo lè ṣe ẹ́ ní favour kan. Ayé dáadáa. On one condition. Tó ṣe ní la owó lọ kí condition rẹ bá ti yọ owó lọ èsì wàhálà torí anyone kan condition bá gbọ́ bẹ́ẹ̀ àyà mi máa ń lá gàràgà ni o. Salary ẹ ju salary mi lọ. Is it not the same salary you are collecting? Òun náà méjì fẹ́ yọ ọ́ bẹ́ẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé ara bàbá tí ìwọ náà ti kún mo kàn ní alternative ni but tí ìwọ ṣe fẹ́ gbọ́mọ wọlé bóyá tí ìwọ ṣe ń là kí ni ìrẹ́dì kan tó bá ti ṣe tán kí ni náà wọ set. Ṣé mo ní ìdí ẹ̀ pàdé. Nǹkan tèmi ṣáà ń sọ fún ẹ ni pé àjọ máa pín ẹyin jẹ ni. Bẹ́ẹ̀ báyàn pín ẹyin jẹ gan dèbòdépò pé màá máa báyàn pé bẹ́ẹ̀ fobìnrin báyàn ṣe lábẹ́rẹ́ ìjẹsà ìfobìnrin báyàn ṣe ìjẹ obìnrin àtowó
tó rò pé a máa ń fi báyàn ṣeré. ẹ ò wọlé náà ni ẹ sí wàhálà kẹ́níkàlùkù dọwọ́ ẹ̀ mú kí gbogbo káwọn méjèèjì kájọ máa sópì. Ṣùgbọ́n èmi màá kọ́kọ́ ṣe èyí mi mo lọ mọ. Ó mọ ẹni so lè ló má advantage. Màá kọ́kọ́ wọlé bá ti tán wọ náà. má bàbẹ̀ jẹ́ kí n tó dé. Màá kàn sí ìkọ́kọ́ bá ṣe. O ní làgbo. 15 yẹn. 15 yẹn. Kò sọ wọn mọ́. Ìsáyé ní ṣètò 15 náà, máa ṣe 11. Kò sí àwo mi, máa ṣe 11. Kójú bá yẹjú mọ́ jẹ́ kóhun yẹ o. Agreement is agreement o. Sí wàhálà. Okay. Àtètè lówó lọ́mọ tí o kì í máa ń ṣọlẹ̀ o. Mo hustle kí n lè lówó o. Who know you? Who sabi your face? Who know you? Who sabi your face? They know you. Yes. Jẹ́sà, wọ́n ṣòro ìgbó 10 minutes o. Ìgbó ní gan, ìgbó ní 10 minutes. Ìgbó kí títẹ ìwọ ló wé ṣé kí wọn. Kí ló ń sọ yẹn? Mọ̀ wọ̀rí màá já ọ sí kábádílé jà máa lọ. Mọ̀ wọ̀rí. Jẹ́sà, 10 minutes o. Who know you? Who sabi your face? They know you. They sabi your face. Jẹ́sà, 10 minutes o. Farabalẹ̀ agbómọ́mú ní wọ́rí. Wọ́n máa balẹ̀ ọba jẹ́. Farabalẹ̀. Wọ́n pariwo, igbó wa ò lè pariwo. Máa gbé sínú. Jẹ́sà, wàláì, o lè lo 10 minutes mọ́ ọ̀gá mi pé dé. Máa gbé sínú. Jẹ́sà. Mọ́dàlú. Màá ṣàdá tọwọ́ mi lẹ́ mọ́dàlú. Kí ló ń pamọ́ tí ò gbọ́n wà sídìkà kìrìkà. Ṣé o sí? Ó lọ́nà ìlọ sí ẹtí géètì pa afẹ́ lọ ra nǹkan tó gàrán o. Kúwẹ̀ sẹ́líbí. Òrófó bímọ méjì ó nílé òun kú. I see you, you see me. Ó kú oríkì mi. Thank you for helping me. Lọ́sọ̀rẹ̀. Èkejì lẹ́ńkọ́. Ṣé o mọ̀ pé wèrè ni ọbẹ̀? Nígbà mo gbá first half tán kí n kọ́ second. Kí ni ìṣẹ̀lẹ̀? Gbọ́dọ̀ jẹ́ sí glasses mi. Ó lọ́sọ̀rẹ̀ tí ẹ̀ ń de ṣòkòtò wá síta. Tèmi padà ta. Mọ̀ bọ̀ àrùn. Lórí pẹ́ fúnlẹ̀. Tèmi padà ta. Ayùn, irú máàsì wo ni ẹ̀ ń play tí ó jẹ́ ká máa yọ mi lójú? Mo kówó lé Juve àti Mayu ni mo sì kówó lé Juve kí Juve pa Mayu bí Mayu ṣe la pa Juve rẹ̀ ni o. Mayu bá na Juventus owó oṣù mi ni mo kó lé Juventus lórí o. Ọ̀dà ẹni tó ṣẹlẹ̀ ní wípé ọlọ́run jẹ́ kí Juventus kó wíìnì. Ìwọ wá sí géètì. Àwọn ẹkú tẹ̀ sùn ọmú fúra dání. Ẹkùn sálárì mi ni mo kó gbẹ̀gẹ̀ náà jù. Ó náà ló jẹ́ máa sun lónìí. Mo mi Etutu3 níbi mo tún ti wo bọ́ọ̀lù mo bá. Jọ́sí mo lè rí. Àìmọ̀ wọ yàrá mi o. Olúwa yàrá mi. Ìjẹ̀ṣà ẹnì kejì dá bàbá jẹ́ kí wúlẹ̀ jẹ́ bá mi nu. Alos! Baby. Alos! Mo ti lọ. Ronaldo. Mo ti lọ. Ẹgbẹ́ mi dákẹ́ o. Lọ́wọ́ ìmọ̀ ti dé lórí yín. Ẹ máa lọ. Mo jẹ lọ. Sínú Ronaldo. Mo jẹ lọ ló ti kọ́ mu. Mo jẹ lọ. Mo ti lọ nu ní red card yé. Mo lọ. Tó orí jẹ́ sọ̀rọ̀. Alákọ̀ọ́kọ́ náà ó ti fẹ́. Gbà ẹlẹ́ẹ̀kejì
Yàrá àǹtí Rámọ́kẹ́ àbí kúlókò àǹtí òun. Ó lọ sóòsì. Àṣírí rẹ̀ ti tú bá wọn. Wọ́n wọ sọ́ọ̀mù pé mi. Number 1. Wọ́n ní kóyàn wọn sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn èmi ni. Eléyìí ń sọ lójú ìwọ́gà bá dé. Red card ni. Red card. Sídìkà kìrìkà. Ọmọ ògbọ́n ẹni òkú kí ló ń pọmọ́ tí ògbọ́n òwà. Sídìkà kìrìkà. Sọ bẹ́ẹ̀ Sídìkà. You are leaving this house. Ẹ dákun mo follow me. Ó máa kúrò nílé má bẹ̀bẹ̀ òṣì kankan bíbà. Yìí tó ṣe bí ti tó kí ló dé? Kúrò bí ẹni ó kúrò bí sẹ́ à. Mr. Rally, ẹ dákun mo bẹ̀rẹ̀ ní èrí ìtọ́sẹ̀lẹ̀ sí àwọn àti tó lè rárí mọ́ mọ́. Ilé kò jẹ́. Shut up! Wait, látọ̀dún tó ti wà nulẹ̀ yìí. Ọmọ kan tó ń pè ní dispenser. Ó wá lọ bomi tó fẹ́ bomi tọ́lẹ̀ fọkọ mi. Ṣó fẹ́ pa fún mi ni? Sídí ṣó fẹ́ pa ni? Ọmọ kan tó ṣe nulẹ̀ yìí tó gẹ̀. Ó yá máa lọ. Sidi, now you have to leave this house immediately. Leave! Ẹ wo, mo fún mi lásán. Ìṣèjì. Ìrìnjọ àwọn politician. Ẹ kò fún mi lásán. Listen, kò sí last chance kankan fún ẹ mọ́. Listen, ó rí pé mo wọ red. You are leaving this house today. Red card ló gbà yẹn. Now! Final, leave this house. Bọ́tà tó bá súnmọ́ mi. Tí bá bọ̀ ẹ̀ wọ́n máa ìta. Bọ́tà ló lé mi. Bọ́tà. Rubbish. Honey, I'm so sorry. Ó ṣẹ̀ṣẹ̀ nǹkan tí mo fẹ́ràn ni. Mo mọ̀ nǹkan tí ma ṣe ń ṣe. Màá lọ make favourite ẹ̀ fún wa. Don't worry, I got you. That's why I love you, baby. Thank you, darling. I'm coming. Yeah. Thank God I'm able to do away with these ladies called CD.